tó bá súyọ láàrin tọkọtaya pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́ mùsùlùmí tí ń ṣẹ̀ṣẹ̀ yọrùn bọ̀. Ẹ̀rọ ìléwọ́ tẹ́ ilé pè wọ́n sí ni 0815-830-1855 0815-830-1855. Ohun tí Mawada Consult wà fún ni nídìí ó ṣe dùn tí gbọ́ngbọ́n ó sì kàn sí i. يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح عن سري إلهي بينهم وقل لي يا مولاي في موقف الحشر وقل لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدعوكم فún Ọlọ́run atọrọ kẹ́ atọrọ gẹ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run atọlọ Ọlọ́run kọ́lọ́run kó bá mú bá Ànábì àti gbogbo ará ilé rẹ̀ àtàwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn náà tá ń gbìyànjú láti tẹ̀lé wọn tí ó fi dijọ́ gbéǹde alkiyama. A dúpẹ́ fún Ọlọ́run ọba tó tún ṣe nírọ̀rùn fún wa láti pàdé lónìí. Alhamdulillah. Láti tẹ̀síwájú nípa àlàyé tí à ń ṣe fúnra wa nípa in tó ní ṣe pẹ̀lú communication láàrin ọkọ àti ìyàwó, bí ìfi ọ̀rọ̀ lu ọ̀rọ̀ láàrin ọkọ àti ìyàwó bí ó ṣe máa lọ dáadáa tó jẹ́ pé ìjà àbí gbọ́nmi sí omi òtó tí ó fi dínkù láàrin ọkọ àti ìyàwó. Eléyìí náà ni 13th episode lórí tọ́pìkì yìí. Àwọn àfáà wa tí wọ́n bá wa discuss rẹ̀ náà wọ́n ti wà pẹ̀lú wa nínú studio. Àwọn sheikh wa Sheikh Nasruddin Ibrahim Akalambi kọ́lọ́n kó bá ṣàlékún dáadáa fún wọn. Àwọn náà ni ìmáàmù mọ́ṣáláṣí Kasbu Shat ní Adéwọlé Apálára ní Ìlọrin bí kọ́lọ́n kó bá ṣàlékún dáadáa fún wọn. Ní àìnígbà lásìkò àwọn sheikh náà ni wọ́n bá wa continue láti ibi tí wọ́n ti stop. Tí ó bá di second segment ẹ má jẹ́ ká gbàgbé pé àfáà wa Abdulsalam Aládòdó wọ́n bá wa ka ìwé Garment of Compassion lẹ́yìn ìgbà tá a ti ṣe àlàyé nípa halal sex and intimacy tán. So ìwé Garment of Compassion làwọn bá wa gbé yẹ̀wò. Tó bá tó time tí ẹnìkọ̀ọ̀kan wa tá wà nílé tá ń gbọ́ wa tá pè sórí ètò á fún wa ní opportunity yẹn kọ́lọ́n kó mọ́sà ṣe ní ìrọ̀rùn fún wa. Àwọn tí wọ́n so onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́n kó bá wa ṣàlékún dáadáa fún wọn. Wọ́n ní ládá tábà rí bí ètò yìí pé kọ́lọ́n kó mú bá àwọn òbí àwọn méjèèjì tí wọ́n ti wà níwájú Ọlọ́run. Àwọn òbí wọn méjèèjì náà àbí Ọlọ́run bá kọ́lọ́n mọ́sà bá wa kẹ́ wọn kọ́lọ́n kó bá wa ṣe wọ́n lẹ́ni àlùjánnà. Gbogbo ọ̀nà tẹ́nìkọ̀ọ̀kan wa náà tá gbà lókù lọ́rùn kọ́lọ́n kó mọ́sà bá wa kẹ́ gbogbo wọn papọ̀. A sì tún fi dédé àsìkò yìí a fi ṣàdúrà fún ẹni tó so onígbọ̀wọ́ ètò yìí náà pé ibi tí wọ́n ti mówó yẹn ọlọ́mọdé ò tán bẹ́ẹ̀. Àrísìkí wọn ọlọ́mọsàjì ó máa gbòòrò sí i. Gbogbo tó ti dánú ọ̀rọ̀ wọn ọlọ́mọdé ò dojúrò. Èyí tó kù díẹ̀ káàtó ọlọ́mọba sọ dídùn náà fún wa. Bismillah. Alhamdulillah. Alhamdulillah al-wahid al-qahhar. ثم الصلاة والسلام على سيد الأبرار محمد ابن عبد الله وعلى آله الطيبين وصحابته المجاهدين المحتسبين وكل من سلك مسلكهم وانتهج منهجهم إلى يوم لا ينفع فيه مال ولا بنون
إلا من أتى الله بقلب سليم. السلام عليكم ورحمة الله وبركاته. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún Ọlọ́run ọba àlékè ọlá, ọba tó ṣe pé ní ọpẹ́ wa kò sí bó ti lè wò ó pọ̀ tó kò lè ká gbogbo oore tọ́lọ́run bá ṣe fún wa. Alhamdulillah. Ọlọ́run dákun má ṣà gba ọpẹ́ wa, bá wa ṣe ìkẹ́ ìgẹ̀ àlékún rẹ̀ fún ọ̀gá wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kíkẹ́ náà kó kárí gbogbo àwọn ànábì rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tí Ọlọ́run ní ó dé. Atọrọ àlékún ìyọ́nú rẹ̀ àlékún àánú rẹ̀ fún gbogbo àwọn ará ilé ànábì wa Muhammad àtàwọn sọ̀hábé rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá fi dáadáa tí wọ́n fi ń tẹ̀lé lánàá rẹ̀ lánàá lónìí tí ó fi dọ̀la. Ọlọ́run dákun má ṣà ká wa, àwọn òbí wa, àwọn àfáà wa, gbogbo olóore wa, gbogbo mùsùlùmí ayé, Ọlọ́run má ṣà ká wọn kúnnú ẹni tí ó máa fi dáadáa tẹ̀lé lánàá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Lónìí tá tún máa tẹ̀síwájú lórí àwọn nǹkan tí máa ń ṣèrànlọ́wọ́ fún lọ́kọ-láya lábala kan sọ̀rọ̀ gbé sí ọ̀rọ̀ láàrin àwọn méjèèjì tí èso òfin ní gbabẹ̀ wọlé sí wọn láàrin. A ti ṣàlàyé níjòkó tó kọjá wípé àtàsámúhù wàtàjáwùz anil akhta, ká máa gbìyànjú kò sẹ́ni tó pé, Ọlọ́run ọba nìkan lọba tí kò lè ṣàṣìṣe. Béèyàn bá wí nǹkan kan tí èsì ẹni tó fẹ́ wí nù, ẹnu wa gbé e, ká má fẹ́ lẹ́yìn òmù, ká gbìyànjú láti bá a lò pẹ̀lú ìsàmójúkúrò, ká gbìyànjú láti bá a lò pẹ̀lú àánú, ká gbé túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ síbi tó dáa, ká má gbé síbi tí ò dáa. Eléyìí níbi tá a ti dúró níjòkó tó kọjá. Pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba àlékè ọlá lónìí, èyí tá a fi máa bẹ̀rẹ̀ tó jẹ́ pọ́ìntì alákọ̀ọ́kọ́ nípa ìmáa bára ẹni sọ̀rọ̀ láàrin lọ́kọ-láya, bó ni ó ṣe máa kẹ́sẹ̀ járí, bó ni ó ṣe máa láṣeyọrí. Òun ni izharul mashaa'iri tayyiba. Tí ìbánisọ̀rọ̀ bá ń lọ, ìbánisọ̀rọ̀ nìkan kọ́ lẹni tí ń gbọ́rọ̀ àbẹ́ni tí ń sọ̀rọ̀ ní láti fiyèsí. Ó gbọ́dọ̀ fiyèsí ìṣesí ẹni tí ń bá sọ̀rọ̀, àbí kẹ́ni tí ń sọ̀rọ̀ náà fiyèsí ìṣesí ara rẹ̀. Torí pé léyà máa ran ìbánisọ̀rọ̀ tó wà láàrin wa máa ràn lọ́wọ́. Tá a bá tí wọ́n ń sọ̀rọ̀, ẹ jẹ́ kó ṣe pé ní àwọn àṣesí wa, àwọn tá a mọ̀ fi hàn kó máa jẹ́ nǹkan tí ó máa ran àgbọ́yé ọ̀rọ̀ náà lọ́wọ́, kó máa jẹ́ nǹkan tí ó máa fa àìgbọ́ra-ẹni-yé. Ká watch gestures wa. Ó wà very very important. Gesticulation téèyàn bá ń gbìyànjú bá ń sọ̀rọ̀ tí bá ń mójútó, wọ́n máa ń jẹ́ kéèyàn tètè ríyàn gbọ́yé. Lápèjúwe, èèyàn ń bọ́ sọ̀rọ̀, ó mú fóònù dání, ó ń ṣe okay. Ó wá ṣe okay, ń fá, ó fẹ́ tó ẹ̀mẹ́jọ, ọ̀nà ẹ̀mẹ́jọ. Ẹni wá béèrè pé ní kí lẹ tẹ̀ wá rí sí tí mo sọ, kí ló wí lẹ́ẹ̀kan. Wọ́n ti mọ̀ pé ní ọ̀rọ̀ tí ń bọ̀ sọ wọn ò kákún. Kèéyì sọ̀rọ̀ ló kákún, irú ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀, ẹni tí ń bá ní sọ̀rọ̀ gẹ́gẹ́ lèyìn ò lákàkún fún. Irú eléyìí sì máa ń ṣẹlẹ̀ púpọ̀. Irú eléyìí ò sì dáa. Ó máa ń ṣẹlẹ̀ púpọ̀ láàrin ọkọ àti ìyàwó. Wàláhì kéé mọ̀yàn dùn. Kéèyàn má fún yàn látẹ̀ńṣàn. Dáa. Ìyàwó rẹ̀ ń sọ̀rọ̀, ó gbá fóònù mú, òun ló sá ń tẹ̀ lọ. Kódà tó o bá tí ní interest nínú ọ̀rọ̀ tó fẹ́ sọ, o lè ní kó ní sùúrù náà, kó fi tẹ́ntọ́ fẹ́ tẹ̀ tán, tó bá parí ẹwà ní full attention. Bó ṣe yẹ kó rí nù. Ìpọ́nra ẹni ilé téèyàn bá ń sọ̀rọ̀ ó ṣe pàtàkì. Nínú àwọn gbólóhùn táwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n máa ń lò tí wọ́n bá ń sọ̀rọ̀ láti máa fi gbọ́ra wọn yé ni pé ní èmi ò sì ró lọ́bẹ̀ ń o, èmi ò sì ró lọ́bẹ̀. Ìgbà téèyàn bá sọ̀rọ̀ bíi méjì tó bá sọ bẹ́ẹ̀, yóò mọ̀ pé ní àwọn fi làákàyè tẹ̀lé ọ̀rọ̀ tí mò ń bọ̀ sọ. Ní tó sọ yìí, àbí káàtì tún, àbí bíbí lòun sọ̀rọ̀ lọ ni, àbí báyìí ló gbà lérò ni. Ẹni tí wọ́n ń bá sọ̀rọ̀ tí ń fọrú àwọn èsì báyìí, wọ́n ti mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ kọkàn sọ̀rọ̀ tá à ń bá sọ ni. Ń follow nìyẹn. Béèyàn bá sọ nǹkan tó bá yẹ kó bá ní, ó ní dìkéyàn jẹ́ ó mọ̀ pé ní ẹni tó sọ yóò dáa, èyí ó ṣe kalimatu taqdir. O ṣeun aya mi, o ṣeun bó ti gbé kọ lọ yìí, àbẹ̀kẹ́yìn ló bẹ́ẹ̀, o ṣeun. Téèyàn bá ń sọ̀rọ̀, ó ń expect èsì bó ṣe yí nù fún nǹkan tí ń sọ. Tí ò bá ti wá rẹ́sì yẹn, yóò wá dà gẹ́gẹ́ bí yóò di communication lọ́wọ́. Communication wò ní lọ bó ti yẹ kó lọ, kò ní lọ bó ti yẹ kó lọ.
èyí sábà wa máa ń kọ́mọ̀ sọ́dọ̀ àwa ọkùnrin púpọ̀ èyí sábà máa ń kọ́mọ̀ sọ́dọ̀ wa. ó rí Gbogbo ohun tá a àpẹẹrẹ bá- kóbìnrin máa pay attention sí Orí à. ìtọ́kọ bá ń sọ. orí àkókò kọ́mọ̀ bíi tọkùnrin. àwọn obìnrin náà ń bẹ bẹ́ẹ̀ o. àmọ́ kò kọ́mọ̀ bíi tọkùnrin wal hukmu lil ghalib. ìbá àfà tí mo ń dájọ́ náà ni pé Àmọ́ tó bá pọ̀ jù náà ká ni má ó parọ́ ká má jalè. ọ̀dọ̀ tọkùnrin ni mo ń ọkùnrin ló pọ̀ sí jù sí. torí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń hùwà pé ní ta ni ó mú wa. jẹ̀mọ́ ẹ má sì já mọ̀ ṣe bẹ́ẹ̀ téèyàn bá wò pé ta ni ó mú ọlọ́mọ ń fi Ọlọ́run ra kọ́. rẹ̀ hàn rú ẹni bẹ́ẹ̀ Hmm. pé ní oníta ló mú ọ èmi sì lè mú ọ. ẹ bọ̀ nígbà míì náà ó lè jẹ́ pé kì í ṣe pé ọkùnrin yẹn ń hùwà mọ̀tòmọ̀tò ó lè jẹ́ pé bóyá àwọn activities ló ti kó sọ́kùnrin míì lérí tó yẹ pé kò brain rẹ̀ ò tí ì rí bí process tíyàwó mú. Bá a sọ. Hayyakumullah náà jáde yé Àbí? pẹ́ ṣe rí ilé ayé tá a wà Bùkátà. yìí ilé ayé tá a wà yìí a lè sinmi fún activities tá a bá tó sùn ló kù. kódà bẹ́ẹ̀ bí bá tún sùn yìí tún ronú pé èwo bó la ti fẹ́ ná bó la ti fẹ́ gẹ́ẹ̀tì rẹ̀. so n tí máa ń dá fọ́ọ̀mù èèyàn náà ni pé ní bọ́lá ti fètò sáyé káà náà fètò sí. ká máa kó tá a bá ti ń wọlé lọ gbogbo àwọn nǹkan tí ó lè máa mú wa ká mọ́ filẹ̀ sí ọ́fíìsì ká pa á sí surface kó má fi dalẹ̀ wa rú. n tí ó ṣe pàtàkì. ọkọ mi a máa complain pé ní tóun bá ti ń báyàwó òun sọ̀rọ̀ ìgbà àwọn níyàwó òun ó máa reply messages tí wọ́n send sí lórí WhatsApp. òwò wa máa sọ̀rọ̀ àbíkọ́ máa wo skit gan. òwò wa máa sọ̀rọ̀ ìyàwó òun wa máa rẹ́rìn kàkàkà. òun máa wò òun wa pé pé sẹ́mi náà sọ̀rọ̀ ní tí mò ń bọ̀ sọ mo lọ́jà ò yá lónìí pé owó tó béèrè yóò di next week sóhun ló wá fa ẹ̀rín ẹ dákun tó ìtọ́nú Kò bó pay ní attention. ilé òṣè ní fàjà bó ní òṣè ní fàjà gbogbo nǹkan ó nídìí ká ṣe é pẹ̀lú ètò ni ìgbésí ayé tó bá ti létò ìgbésí ayé tí àlùbáríkà mọ rí fídíò kọ́dọ̀ obìnrin mi ò kí ni ìfẹ́ mísì ẹni ẹ jẹ́ n sáré wò kán tó gbé kó mẹ́. lọ́rọ̀ tẹnìkan bá sọ̀rọ̀ lọ́wọ́ àwọn nǹkan yìí kò dáa tá a bá ti ń bára wa sọ̀rọ̀ àkọ́kọ́ ẹ jẹ́ ká máa ní ìtìbá ká máa tají sọ̀rọ̀ tá à ń bára wa sọ aṣọ síwájú tá a bá gbàgbé wípé ó dáa tọkọ àtìyàwó bá fẹ́ ní ọ̀rọ̀ lórí nǹkan tó ṣe pàtàkì kán fàkókò sí kàn fi time sí kán fi kàn táìmù fix sí ẹ̀ pé á dákun ìyá kìlọ̀ kọ̀ rẹ̀ ó mú un lágbájá ní time tó bá báyìí. di ẹ̀yìn ṣáì tí n bá ti jẹun tán a ní ọ̀rọ̀ kan tí a sọ lásìkò ohun ẹja fi ń tá a bá ń ṣe ní ìkàlẹ̀ ká ọ̀nà ara mobilize fóònù wa bó ti yẹ kó rí nìyẹn bó kí ti yẹ kó rí fóònù wà níbi tó yẹ kó wà bó ti yẹ kó rí kó má nìyẹn sí lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. ká máa gbìyànjú at-ta'bir anil hubb bí ọ̀yàwó ní bá ń bá ní sọ̀rọ̀ àbọ̀kọ̀ ń bá ní sọ̀rọ̀ àwọn gbólóhùn tó yẹ kó máa jáde téèyàn fi mọ̀ pé yàn ń pay attention sí ó gbọ́dọ̀ máa jẹ́ at-ta'bir anil hubb Point àwọn mi tó gbólóhùn nù. tí ó máa ṣé mú point mi tó nù? lábẹ́ pọ́ìntì náà ni Okay. ó gbọ́dọ̀ máa já àwọn gbólóhùn tí ó máa mú fẹ́ dání. ọ̀kárí àkànkẹ́ ọ̀kárí àṣàbí baálé mi ní bá tún wáyé lẹ́ẹ̀kan sí tó bá possible ẹ̀yin ní tó fẹ́. iye eré òyìn ó máa wú pé ní mo rẹ́yìn ń bá sọ̀rọ̀ àwọn irú àwọn ta'birati báwọn òun ló dáa kó yẹ pé ní a máa fi jẹ́ kẹ́ni tí ń bá wa sọ̀rọ̀ bóyá ìyàwó ní ń bá sọ̀rọ̀ Ọlọ́run ó bà sí rí àwọn àdúrà bẹ́ẹ̀ irú àwọn nǹkan yẹn ó ṣe èmi máa pàtàkì like irú statement òun púpọ̀. kéèyàn mójútó obìnrin mi ò láwọn ọ̀rọ̀ òun lẹ́nu yóò wá lọ́kọ gbà tó n tí ó béèrè lọ́wọ́ ọkọ kò tí ì ṣe fún o ọkọ ń sọ pé kò tí ì délẹ̀ nísìn yóò wá sọ pé Ọlọ́run ó bà sí rí ẹ̀yẹn oru statement kúrò ní inú ọkọ sí ní dùn. Allahu akbar Allah bí ó bá yẹ pé ní kò tí ì fẹ́ ṣe léyìn gan tẹ́lẹ̀ ní èyí tó sọ yóò jẹ́ káàsì wò tètè mú pẹ̀lú àná Ọlọ́run ọba àbí Ọlọ́run ọba lèkẹ́lá kó jẹ́ kí ilé wa káyọ̀ àti ìdùnnú bẹ́ẹ̀ so bákan náà nínú àǹfààní táwa máa rí tó bá ipá bá ń bára wa sọ̀rọ̀ tó ipá àwọn gbólóhùn tí ń fìfẹ́ hàn báyìí ní jáde nínú àǹfààní táwa máa rí ni pé ní yuqawwi al-alaqata wa yazidu al-ulfata ìmọ̀ ń jẹ́ kí àjọṣe wa máa ń jẹ́ kó lágbára dáadáa kó tìkì dáadáa tó yẹ pé téèyàn bá ń sọ̀rọ̀ ń ta pẹ̀lú ẹlòmíì gẹ́gẹ́ ká níyàwó mi ó ti gbọ́n tí ń sọ yìí àti àyè yẹn ò mọ̀ bẹ́ńbẹ́ wa yazidul ulfata ìbára ẹni ṣe ìmọ̀ mísà ara ẹni tá a bá sí pẹ̀lú ara ẹni yóò lágbára láàrin àwọn méjèèjì
eléyìí ṣe pàtàkì ká gbìyànjú ká mójútó lọ́kọláya. Pọ́ìntì ẹlẹ́ẹ̀kẹsàn ó ní arruju'u ila ta'alimi islam inda al-khilaf. Ṣe rí bọ́ bá wọ Ọlọ́run ọba àlékè ọlá kó jẹ́ kí a jẹ́ bákan kan náà ìbá ṣe bẹ́ẹ̀. Àmọ́ tí kò wọ Ọlọ́run ọba ló fi jẹ́ pé ní bá a ti ń ronú yàtọ̀tọ̀, bá a ti ń sọ̀rọ̀ yàtọ̀tọ̀, ìmọ̀ ń kálukú yàtọ̀tọ̀. Gbogbo àwọn nǹkan yìí ń sọ pé ní kò sí kálíkì àmọ́ Ọlọ́run ó fi dé a máa sọ̀rọ̀ ńgbà mi tá à ní jọ gbára ayé. A máa ní ìyapa lẹ́kọ̀ọ̀kan. Ìgbà míì ìwọ kọ́ lè wò lọ sọ́nà mọ́ṣírí kọ̀nà ibùyọ̀ oòrùn tíyàwó ò pé ní ọ̀nà mọ́gírìbì ló sì yẹ kó lọ ọ̀nà ibùwọ̀ oòrùn. Tírú rẹ̀ bá wá rí báyìí tó bá ṣẹlẹ̀ báyìí kí la máa fi yanjú rẹ̀ tá a fi ní sọ communication di àyè wàhálà. Ó ní àròjọ a gbọ́dọ̀ máa padà sí ila ta'alimil islam. Gbogbo àwọn ẹ̀kọ́ tí Islam ti kọ́ wa pé ní tí àìgbọ́ra ẹni bá fẹ́ ṣẹlẹ̀ ibi ló yẹ kẹ́ padà sí. Nínú àkọ́kọ́ tá a máa ń padà sí oníkọ́lọ́wọ́n bá àlékè ọlá jẹ́ wa pé ní tá a bá ti rí i pé ní ìyẹ̀fàǹfà ó fẹ́ ṣẹlẹ̀ Ọlọ́run bá ní farudduhu ila Allahi wa rasul. Ẹ dá a padà lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ fi tọ́lọ́run bá wọn. in tanaza'tum fi shay'in farudduhu ila Allah. Ó ti fẹ́ di pé àgbọ́ra ayé máa ta lọ lápèjúwe nísìn à ń sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú authority inú ilé. Ìyàwó ń claim pé ní in tó ń mú wá lópinion ló gbọ́dọ̀ ṣẹ. Ọkọ náà ń claim pé ní in tó ń mú wá lópinion ló gbọ́dọ̀ ṣẹ. A wà padà sọ́dọ̀ Ọlọ́run ọba. Kí l'Ọlọ́run ọba wí ń pa rẹ̀. Kí l'Ànábì wí ń pa rẹ̀. Kí l'Ànábì ń tá fi yanjú rẹ̀ nù. A wà padà ar-rijalu qawwamuna 'ala an-nisa. Tíyàwó náà bá sì gbọ́ ọ̀dà pé mo fẹ́ ṣe mistake. Lópin ìgbà tó bá ti jẹ́ pé authority tí ọkọ fẹ́ lò yẹn kò tako àṣẹ Ọlọ́run àti tànẹ́bù Muhammad sallallahu alaihi wasallam dandan ni kíyàwó jọ̀wọ́lẹ̀ fún ọkọ bẹ́ẹ̀. Ẹlòmíì máa ń ṣe authority ń lò mú láti ibẹ̀ tí ibẹ̀ tí underline rẹ̀ rùn. Authority ń bẹ lọ́dọ̀ ọkùnrin tòótọ́ bọ̀ àṣìlò authority Ọlọ́run ò fẹ́. Ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam ń jẹ́ kó yé wa nínú àwọn hadith pé àwọn ìyàwó wa dà gẹ́gẹ́ bíi gbólóhùn tánàbí ó lò gẹ́gẹ́ wọ́n dà gẹ́gẹ́ bí ẹrú fún wa ni a máa gbọ́dọ̀ bá wọn lò níbàálò ẹrú. Torí pé àdìsí ń kó mọ́dà ìgbà kó fẹ́ takora sí kankan níbi tẹ́lẹ̀ kẹ́lẹ́mí máa sì gbọ́ nígbà nẹ́bí ní ẹrú lóbìnrin níta nẹ́bí fẹ́ mú jáde ń bẹ̀ òun ni pé ó fẹ́ fi hàn wá pé ní ọ̀gá lọkùnrin subordinate àbí subject lobìnrin jẹ́. Ṣe sì mọ̀ pé ní téèyàn bá clear authority ń gbà mí wàhálà máa ń ṣẹlẹ̀. Tọ́gà ò bá mọra ẹ̀ lọ́gà tọmọṣẹ́ ò mọra ẹ̀ lọ́mọṣẹ́ ilé sábà rọgbọ fún yà. Bàbá gbọ́dọ̀ dúnpò bàbá kíyà náà dúnpò ìyá ni. Ipa máa mọ̀ sọ pé ní tẹ̀wá mọ̀ gánú léyìí lágbọ́dọ̀ mọ̀ gá. Ó dà pé pọ́ìntì kan wà lábẹ́ hadith yẹn tí mo pẹ́ ẹ tọ́ka sí. Ó ní pé bá Ànábì ṣe sọ pé ẹrú lobìnrin lọ́dọ̀ ọkùnrin yẹn tí kì í ṣe pé ntọ́lọ́run fẹ́ ká Ànábì kọ́ alẹ́ kan pa rẹ̀ ni pé the fact pé yẹn jẹ́rú lábẹ́ rẹ̀ ó rojọ́ ń pa rẹ̀ o bó bá ṣe dín pẹ̀lú ẹ̀ nísìn ẹrú ń bẹ lábẹ́ rẹ̀ ọ̀fun ló ń jẹ bó ṣe yẹ kó fún jẹ o rò pé nítorí pé wọ́n ní master nítorí bá ti ṣe fún ó gbọ́dọ̀ gbà á bẹ́ẹ̀ ṣé ti understand dáadáa ṣé kìí ṣe pé ń tà Ànábì fẹ́ kọ́ wa ń bẹ̀ òun nù pé the fact pé ó jẹ́rú lábẹ́ rẹ̀ gan-an àdánwò ló jẹ́ fún ọ. Ṣé rí irú understanding ó wọnú hadithi torí pé tá a bá fojú wò gbogbo ẹni tí Ànábì sallallahu alaihi wasallam ní kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyati gẹ́gẹ́ bí Imam Bukhari ti gbádìí fi ẹ jáde. Ànábì ní gbogbo yín pátápátá la dáná jẹ o. Gbogbo yín pátá òun náà láásì béèrè bó lẹ ti da ẹran yín jẹ. Wọ́n á béèrè lọ́wọ́ al-imam ẹni tó jó lórí ìlú nípa ọ̀rọ̀ àwọn aráàlú rẹ̀. Wọ́n ó béèrè lọ́wọ́ ọkọ ar-rajul
nípa áhálù rẹ̀ nípa ìyàwó rẹ̀. àtàwọn ọmọ tó Wọ́n wà wá lábẹ́ béèrè lọ́wọ́ ìyàwó náà nípa dúkìá ọkọ rẹ̀ èyí tí ń mí àtẹ́yí tí ò mí wọ́n béèrè lọ́wọ́ ìyàwó náà. Níbi bí ìta bá wo hadith yẹn Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n béèrè lọ́wọ́ ọkùnrin nípa ìyàwó rẹ̀. Ẹni tí wọ́n bá béèrè lọ́wọ́ yàn nípa rẹ̀ lọ́wọ́ tí wọ́n béèrè ọ̀rọ̀ nípa rẹ̀ lọ́wọ́ yàn ń túmọ̀ sí wípé ní tá a bá fi bí àgbọ́yé òun gbọ́yé nu hadith pé Ànábì fi àwọn obìnrin wí ẹrú fáwọn ọkùnrin kò tí ì jù kò tí ì jìnnà jù àmọ́ ibi tó yẹ ká gbìyànjú ká tún tẹ̀ mọ́ra wa létí dáadáa láwùjọ tá a wà yìí Ọlọ́run ti ní ó máa yí padà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní agbára débi pé ní a gbọ́ pé ìyàwó mi ọkọ mi ń lọ authority débi pé ní yóò ní kíyàwó pọnmi wọlé fún àlè yóò sì ṣe kò sì tó bẹ́ẹ̀. yóò wá ní òun ń tẹ̀lé àṣẹ ọkọ òun ni. ṣe rírú àwọn àṣẹ káṣẹ òun àkọ́kọ́ ní ìyé tẹ̀lé. kò síbọ̀kọ rẹ bá ṣe lórí àtó. àtẹlẹ makhlukin fi ma'siyatil khaliq hadith Ànábì sallallahu alaihi wasallam. ìjọ tó bá ti di pé ní ẹ̀dá bíi títí ẹ ní wọ́n ń pa ọ́ láṣẹ àti kọtọ lọ́wọ́n ọba adẹ́dá Ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam ya pé ní kò sí tẹ̀lé fún ẹ̀dá bẹ́ẹ̀. ó pọ̀ láṣẹ pé má lo hijabu. èyí náà kọ́ mọ́ kódà mo gba kọ́ọ̀lù kan lónìí lérí rẹ̀ tó pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mi fẹ́ ṣe dáadáa àmọ́ látàrí wípé ibi tọ́lọ́wọ́n bá tò wọ́n sí wọ́n wàá mú ẹ̀sìn wọ́n wàá sọ di wàhálà mọ́ wọn lọ́wọ́. ṣe rí gbogbo ohun téèyàn bá fi ń wáyọ̀ náà Ọlọ́run ọba èyí juwọ́ rẹ̀ lẹ̀ fún yẹn o a tún ń tẹ̀ mọ́ra wa létí Ànábì tí jóye wa pé ní tó bá yá ẹ̀sìn yóò padà dà gẹ́gẹ́ bí ẹni tó bá mú dání yóò dà gẹ́gẹ́ bí kalqabidu ala aljamra ẹni tó mú ògùn náà dání. Ẹ̀yin ìyá wa lé ń jó lọ́wọ́ kò sì lè jùlẹ̀. Gbogbo orú challenge tá a bá wù tá a bá ń rí ní pápá fẹ́sẹ̀sìn tí wọ́n á jẹ́ pé àtọ̀dọ̀ àwọn ọkọ wa ní ti ń wá ẹja ṣe sùúrù ni ẹ má jà fi ẹ̀sìn ń kalẹ̀ o. Káwọ ọkùnrin náà sì bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run à ń gbà wá níyànjú ká gbìyànjú ká bẹ̀rù Ọlọ́run torí pé gbogbo ohun tá a bá ń ṣe ọba adẹ́dàá ó padà béèrè lọ́wọ́ wa. Ar-ruju' ila ta'alim al-Islam. Àwọn agbọ́nrin yìí àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa tó bá ti di pé ní àfẹ́ ríra gbóyè ẹja máa padà síbẹ̀ àti mú kan wá ká padà sínú kí l'Ọlọ́run bá wí kí l'Ànábì sallallahu alaihi wasallam wí. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ta'alimul Islam tó ti báyìí nísìnyí tá a máa ń ṣàmójútó rẹ̀ tó bá yẹ pé ní al-khilaf bá fẹ́ ṣẹlẹ̀ láàrin lọ́kọ àti láya ó ní ká gbìyànjú ká padà sí ọ̀rọ̀ tọ́lọ́run ọba àlekè ọlá sọ pé ní wa in ja'akum fasiqun binaba'in fatabayyanu tó bá sọ̀rọ̀ kan pé ní ọ̀rọ̀ yóò fẹ́ gbanti wí kí ló dé tó fi ní kílẹ̀mù báyìí ẹ wàá ní sùúrù ẹ wàá wádìí ọ̀rọ̀ yẹn ẹja wádìí rẹ̀ èmi ò tí gbà pé ní èmi kọ́ mo ní pọ́ìntì ìwọ náà ò tí gbà pé ìwọ kọ́ ni oní pọ́ìntì tó bá di lọ́la já yanjú rẹ̀ òǹkà á ti wádìí èwo ló yẹ ká ṣe lérí rẹ̀. Bákan náà àdúà nínú àwọn nǹkan tá a máa ń padà sí náà ni a ti bá di pé ní àfẹ́ gbọ́ra wa yé mọ́ ó wà nínú àdìsí Ànábì sallallahu alaihi wasallam tánàbì sallallahu alaihi wasallam bá kọ́kọ́ dìde lóru tí ó bá kírun Ànábì sallallahu alaihi wasallam wà á bí ọlọ́pẹ́ ni yóò bí Ọlọ́run pé ní Allahumma rabba Jibrila wa Mikahila wa Israfil fatira as-samawati wal ard alima al-ghaybi wash-shahada anta tahkum bayna ibadika fima kanu fihi yakhtalifun ihdini lima ikhtalafa fihi min al-haqqi bi'idhnik. Ànábì wa bí Ọlọ́run pé gbogbo tó bá lè fa pé ní àwọn èèyàn wá ń ṣe fa fáwọn àmì tán mú mọ́ Ọlọ́run dákun má sà máa fọ̀nà mèmí kí n mèyí tí Ọlọ́run bá ń fẹ́ ń bẹ̀. Tó bá yẹ pé a bá fẹ́ ní fàáfà tí ò fẹ́ di pé ní àfẹ́ gbọ́ra wáyé mọ́ a máa ní sùúrù ni àwọn àbẹ̀ Ọlọ́run bá lékè ọlá lórí rẹ̀ àbẹ̀ Ọlọ́run bá lékè ọlá kó mọ́ sáà dúró tì wá kó jẹ́ kí ilé wa ká dùn kó jòkó ń bẹ̀ kí dùnú kó wà ní ibẹ̀ ọlá àjọkọ̀ ìṣọ́ Ọlọ́run bá lọ́lá hawla wala quwwata illa billahi al-ali. Jazakumullahu khairan níbi explanation tẹ̀ ṣe fún wa tí a sì fẹ́ kí àwa tá a wà ń lé ká gbọ́ yìí dáadáa ò ní pé níbi tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti lo ẹrú fóbìnrin yẹn ní tó ń tọ́ka wá sí ni pé ráìtì tí ọkùnrin tó ní lórí ìyàwó rẹ̀ wàláì kìí ṣe kékeré o. àdìsí wọn fẹ́ gbẹ. ẹ̀yin ìyá wa ẹ má fi ọ̀rọ̀ ọkọ yín ẹ má fi ṣeré lábẹ́ bẹ́ẹ̀ l'Ànábì ti sọ fún obìnrin kan pé ọkọ rẹ o òun làlùjánnà rẹ òun nínà rẹ tó bá fẹ́ wà àlùjánnà
dúró tọkọ rẹ gbá a mú dáadáa in tí ó bá please ẹ ni kó máa ṣe àmọ́ tó bá rẹ pé ìdàkejì ló fẹ́ ìwọ náà máa bá a lọ ó ríra rẹ ń bẹ lára explanation tá a tún rí mú lónìí níbi hadith yẹn òun náà ni pé ìwọ ọkùnrin náà tóbìnrin bẹ lábẹ́ rẹ̀ wọn kò nágbára kankan mọ́ ó ti kúrò nílé wọn ti fún ọ pé kó máa tọ́jú rẹ̀ wọ́n á wò pé nítorí tó ti wà lábẹ́ rẹ̀ ó máa ṣe blálà fún lábẹ́ ẹnu táwọn òbí rẹ̀ ò ní mọ̀ ẹlòmíì ó sì máa fìyà jẹ ìyàwó rẹ̀ tó bá sì délé àwọn àna rẹ̀ yóò máa lọ rẹ́rìn yóò máa ṣe bí èèyàn dáadáa ń bẹ ó dìgbà tó bá jí pé wàhálà yẹn dójú ẹ̀ lóbìnrin ó tó wá tú àṣírí síta làwọn òbí rẹ̀ náà á rí pé àṣàlá burú nìwọ ọmọkùnrin yìí ẹ má jẹ́ ká jẹ́ kó rí bẹ́ẹ̀ káwọn ọkùnrin ká láàánú àwọn ìyàwó wa káwọn obìnrin náà ká sì gbàfà fọ́kọ wọn Ọlọ́run kó mọ́sá ṣe nírọ̀rùn fún wa. Segment ẹlẹ́kejì òun náà láàbọ̀ sí báyìí ibi tí àfàwà Al-Ustaz Abdulsalam Aladodo tí wọ́n ti máa bá wa sọ̀rọ̀ lórí ìwé Garment of Compassion Ọlọ́run ọba kó mọ́sá ṣe nírọ̀rùn fún wa. Bismillah. Bismillah wassalatu wassalamu ala rasulillah wa ala ahlihi wa sahbihi wa man walahu wa ba'd. Adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala, alhamdulillah. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá annabi wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀. Àti gbogbo àtà ń gbìyànjú lójú annabi sallallahu alaihi wasallam tí di ọjọ́ ìgbèdè alkiyama. Akí àwọn sheikh wa àwọn imam wa tó ti ń bá wa sọ̀rọ̀ látàrọ̀. Bí Allah subhanahu wa ta'ala kó bá wa ṣe àlékún dáadáa fún wọn. Bi-idhnillahi ta'ala ní ìtẹ̀síwájú nínú tí à ń bá lọ nínú ìwé Garment of Compassion tí àwọn barista wa tí wọ́n kọ. Òun náà nípa ń ṣàlàyé fúnra wa nípa wípé ọ̀rọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin ọkọ àti aya nínú Islam yìí in tí Ọlọ́run ọba àlékiọlá tó ṣe lófin ni tọ́lọ́run ọba àlékiọlá fẹ́ jẹ́ ká máa ṣe lọ́nà tó jẹ́ pá máa gbàgbá ládá níwájú Ọlọ́run ọba. Bàtà Nàbí sallallahu alaihi wasallam tó dájú kọ àwọn ọ̀dọ́ nínú àwọn sàábé lọ́jọ́ kìíní àná Ànábì sallallahu alaihi wasallam sọ fún pé ya ma'ashara shabab man istata'a minkumul ba'ata falyatazawwaj. Ànábì ní tọ̀ ẹ̀yin tẹ́ jọ́dọ̀ nínú ẹ̀yin tí mo dájú kọ lónìí ẹni tó bá ní kápá nínú yín tó lè bọ́ obìnrin tó níbi tó lè gbóbìnrin sí tó ní tó lè fún tí ó jẹ tí ó fi lọ́kàn balẹ̀ falyatazawwaj kí wọ́n ẹni bẹ́ẹ̀ kó lọ ṣèyàwó. Ànábì ní fa innahu aghaddu lil basar wa ahsanu lil faraj. Ànábì ní torí pé ṣíṣe ìyàwó yìí lílọ́kọ ńlé níníyàwó ńlé yìí òun náà ni yóò fi ran èèyàn lọ́wọ́ láti lè rẹjú rẹ̀ lẹ̀ kò ní máa wo tá fòtòfòtò bẹ́ẹ̀ náà ni ó fi lè pa abẹ́ rẹ̀ mọ́. So tí Islam fẹ́ sọ dẹ̀tọ́ fún wa òun náà ni abẹ́ ẹni tí wọ́n bá fà lé wa lọ́wọ́ abẹ́ni táwa náà bá mú wá fáwọn òbí wa pé lágbájá báyìí ni mo fẹ́ fẹ́ lọ́kọ lágbájá báyìí ni mo fẹ́ fẹ́ níyàwó ní tí Islam tó rẹ̀ pa wá láṣẹ nìyẹn. Torí àwọn tá à ń ṣàlàyé fúnra wa yìí in tó jọ pé a lè ṣe lọ́nà míì ni àfi pẹ̀lú ọ̀nà tọ́lọ́run bá àlékiọlá ṣe lẹ́tọ̀ọ́ tọ́lọ́run bá àlékiọlá bí fòfin kalẹ̀ fún wa pé wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila. Ẹ má súnmọ́ etí bèbè zina rárá àti rárá tó gbé lára tọ́lọ́run bá àlékiọlá tó kòrò ojú sí púpọ̀ wọn ni. Àti wọ́n ń káàbọ̀ fúnra wa àwọn reviews tí àwọn tí wọ́n wo ìwé Garment of Compassion yìí tí wọ́n ká láti bẹ̀rẹ̀ dé parí à ń kà fúnra wa àwọn nǹkan tí wọ́n sọ fún wa nínú review gẹ́gẹ́ bá ṣe ti ṣàlàyé fúnra wa tá a ṣe ládùn wípé a ní fi péjì kankan kalẹ̀ nínú ìwé yìí tá a ní fọwọ́ bà fún wa látàrí pé ká bá fi lè jẹ́ ká máa dùn tí ń bẹ nínú ìwé tá a gbé lọ́wọ́ náà ni. So nínú review ẹni tó tún kù tá a fẹ́ kà òun náà ni review ọ̀kan náà àwọn bàbá wa Dr. Abdulrazak Alege tí wọ́n jẹ́ consultant pediatrician ní Federal Teaching Hospital ní Katsina lọ́hùn. So àwọn náà Ọlọ́run fún wọn ní yọ̀ǹda láti wí káwọn náà kí wọ́n go through ìwé yìí àwọn náà ká láti bẹ̀rẹ̀ dé parí wọ́n sì fọ̀rọ̀ síbẹ̀ wípé lára àwọn nǹkan tó jọ wípé ẹ̀rọ ayélujára ó ti ṣe é nírọ̀rùn fún àwọn èèyàn láti lè access rẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa ìbálòpọ̀. Báwọn èèbó ṣe structure íńtánẹ́ẹ̀tì àti gbogbo nǹkan tá à ń lò wọn ò structure in a way tó jọ wípé bóyá ẹni tó bá ti marry nìkan ni wàá máa rí àwọn nǹkan kọ̀ọ̀kan ẹni tí ò bá ti marry kò ní rí rárá àtẹni tó ti marry àtẹni tí ò ti marry ló lè rí. Kódà àwọn wẹ́bísáìtì mi bẹ̀rẹ̀ pé àwọn èèyàn ti lọ mọ owó òkú ló sọ pé ẹni tó bá jẹ́ 18 years old nìkan ni ó lè wọbẹ̀. Àwọn tí wọ́n sì ṣe 18 náà lè pawọ́ pé 18 làwọn kò sí. lópin ìgbà tó bá tẹ̀ sí ní fóònù lọ́wọ́ tó bá ti ní fóònù lọ́wọ́ wọn ò lè access rẹ̀. So Dr. Abdulrazak wa ń sọ fún wa wípé tọ̀
lára nǹkan tí ẹ̀rọ ayélujára tó ti gbé súnmọ́ wa táwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti lajú sí àfẹni tó bá jọ wípé kò ní browsing phone lọ́wọ́ tí ń lò lókù wọn náà lọ̀rọ̀ ìbálòpọ̀ bó lọkùnrin àtobìnrin ṣe máa ń ṣe íńtánẹ́ẹ̀tì ti jẹ́ kó rọrùn nípa mímọ̀ rẹ̀ in fact ń tọ́mọ míì gan mọ̀ nípa ọ̀rọ̀ ìbálòpọ̀ dé àwọn òbí bàbá rẹ̀ rẹ̀ mọ́ màmá rẹ̀ mọ́ tóbi mi bá pe ọmọ máa ń sọ pé ká ṣọ́ra time tá a gbé fóònù fáwọn ọmọ kò gbọ́dọ̀ jẹ́ anytime before university téèyàn bá fẹ́ ṣe àbámọ̀ ní time tá a wà yìí torí tójú wa ti rí wàláì kèsì kékeré. bẹ́ẹ̀ yóò sì tún wá ní gbé fún àwọn náà èyí ó tún máa dá wọn lẹ́kọ̀ọ́ náà lórí rẹ̀ constantly náà ni lọ́nà tí wọ́n fi gbà ló tásìkò bá tó lọ́nà tí ò ní ṣe kí ni tí ò ní bù wọn lọ. torí pé ọmọ tí ò ní lọ́wọ́ gan tóbi rẹ̀ ò gbé fún wọ́n lọ wò lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wọn. bẹ́ẹ̀ ni ọmọ mi tóbi rẹ̀ ti fún pípé wọn pé àwọn ò nílò fóònù ni tó bá ti délé ìwé pé ọmọ mi tó wà ní boarding school gan àwọn tí wọ́n dọ́gbọ́n yọ fóònù mú wọnú hostel àbọ̀ ọmọ mi tó yẹ pé dé náà ní lọ tó délé ìwé àwọn nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ ní wọ́n máa fi hàn. tí wọ́n bá wà ní break wọ́n sì ṣe fóònù wọ́n máa wo tó bá wù wọ́n. so àwọn information yìí ó ti pọ̀ gan online débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tá a máa ń fẹ́ ń dákẹ́ ń bẹ̀ pé ẹ má sọ lè ẹ má ti káwọn yẹn mẹ́lẹ̀ ẹja dẹnu mẹ́lẹ̀ ẹja dọ̀ọ́ bẹ́lẹ̀ yá àlẹ́ máa ti sọ eléyìí fún ẹ ní ìsìn ó dìgbà tán bá tó stage kan gbogbo ẹ̀ pátápátá làwọn èèbó ti túlẹ̀ sáyé wọn yẹn. tó lè ṣe jọ wípé dókítà sọ nínú review wọn tí wọ́n kọ wípé ló fi jọ wípé àwọn àlámọ̀rí tí wọ́n discuss nínú Garment of Compassion yìí àwọn làwọn nǹkan tó jọ wípé a rí gẹ́gẹ́ bíi taboo nǹkan ìwọ̀ téèyàn gbọ́dọ̀ sọ tẹ́lẹ̀ tó jọ wípé ẹ̀rọ ayélujára ti wá gbé súnmọ́ àwọn èèyàn wa nítorí wá lè mú àwọn èèyàn máa rí lérí ẹ̀rọ ayélujára kí ló dé táwa náà wá sọ ká tún wá sọ lọ́nà tó jọ wípé òfin ìsìláàmù gbàgbé kalẹ̀ tó jọ wípé tá a bá ṣe bẹ́ẹ̀ àwọn tó bá ti wà nínú ìgbéyàwó tẹ́lẹ̀ àwọn náà jàǹfààní látara rẹ̀ àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń wọnú ìgbéyàwó náà lọ àwọn náà mọ̀ pé kí Ọlọ́run sọ ń pa nǹkan báyìí kí Ànábì sallallahu alaihi wasallam sọ ń pa nǹkan báyìí tó nígbà tá à ń sọ̀rọ̀ káwọn èèyàn máa wo ìwòkuwò kán máa wo ìhòòhò ọkùnrin àbóbìnrin online lára nǹkan míì táwọn tí wọ́n jọkọ àtìyàwó táwọn náà máa fi ń ṣègbéyàwó wọn nù ni ẹlòmíì ń bẹ lọ́kọ àtìyàwó tó jọ wípé kò sí tó burú ń bẹ káwọn gbé sí káwọn jọ máa wú pẹ̀lú ara wọn. so gbogbo àwọn nǹkan báyìí òun ni tí àwọn barista wa tí wọ́n discuss nínú ìwé yìí so doctor wa sọ nínú review wọ́n sọ wípé the book is a great companion for everyone as it delves into practical strategies for enhancing intimacy, including romance, hygiene, seductive gestures, and emotional connection. So ìwé yìí sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó pọ̀ láwọn nǹkan tí ó ràn wá lọ́wọ́ àwa tá a bá ti wà nínú ìgbéyàwó láti tún lè fi kóná ìfẹ́ tí ń bẹ láàárín àwa àtọkọ wa tí ó fi máa gbóná sí i. bẹ́ẹ̀ náà làwa tá a ṣẹ̀ṣẹ̀ ń wọnú ìgbéyàwó náà lọ bóòlù yẹn ṣe máa ń ṣe pẹ̀lú ọkọ yẹn bóòlù yẹn ṣe máa ń ṣe pẹ̀lú ìyàwó yẹn àwọn nǹkan wo lè yẹn gbọ́dọ̀ sọ nínú ọ̀rọ̀ gẹ́gẹ́ báwọn ìmọ̀ọ́mù àbọ̀n ti bá wa sọ báwo lè yẹn ó ṣe build the emotional connection tó jọ wípé téèyàn bá fi gbẹ́sẹ̀ kó nu ilé wákàtí kan wákàtí méjì ìyàwó yẹn ó ti máa pè yàn pé àbò wa ni ṣé dáadáa rẹ débi tẹ́ ń lọ obìnrin kí ṣe bó travel kò travel ó kàn lọ bí sẹ́nà ni o ká tó aṣọ pé yẹn wá travel kò ní ronú sun. obìnrin mi ń bẹ tó yẹ pé tọkọ rẹ bá fi dáṣẹ kó nílé báyìí yóò tọkọ rẹ bá ti ń wẹ̀ títí múra kó òun jáde báyìí obìnrin wọn ti máa jó nínú ọkàn rẹ kalẹ̀ pé olóògbé ìtún ti ń lọ inú rẹ yóò máa dùn ní pé ó gbẹ́sẹ̀ kó nílé kí n free ni ìmí ò sì máa sunkún sára ní pé community ń lọ yìí ojú ta ni mo fẹ́ máa wò báyìí tí èdè so emotional connection tí ọkọ àti àwọn tó bá ti build láàrin ara wọn òun ni máa ń fà á ìyàwó mi tí ò bá sọkọ rẹ̀ ńlé kódà ó lè má wọ kitchen bóun fẹ́ dáná torí kò ní ṣe é bí kò tiẹ̀ jẹ nǹkan gangan àmọ́ tọkọ bá ti wà ńlé báyìí yóò ṣe yìí yóò ṣe tọ̀hún yóò ṣe yìí yóò ṣe tọ̀hún látàrí pé òun àtọkọ rẹ̀ wọ́n jọ jẹun pọ̀ náà ni so nítorí wípé bí ọ̀rọ̀ ìgbéyàwó láàrin ọkọ àti ìyàwó bó ti gbọdọ̀ rí leléyìí àmẹ́lòmíì kan lọ sínú marriage kò kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ pàápàá jùlọ àwọn atajọ́kùnrin àwọn obìnrin of course wọ́n máa ń re obìnrin níre wípé tọ̀ yóò padà lọ ilé ọkọ yóò wà lábẹ́ ọkọ wọ́n kọ́ bí ó ṣe dáná wọ́n kọ́ láwọn ọ̀rọ̀ téèyàn máa ń sọ wọ́n kọ́ láwọn ọ̀rọ̀ téèyàn sọ. àwọn òwe wà yìí àwọn obìnrin náà rà jù ọkùnrin mi ò sọ fún mi pé kí ló fẹ́ rà yóò gbé fún ìyàwó rẹ̀ pé máa kà á òun ò sì ká èmi ò nídìí ẹ̀ tèmi ò lòun nídìí ẹ̀ tó. àǹfààní tó fẹ́ ẹ̀yin méjèèjì náà la fẹ́ kẹ́ ṣàǹfààní ń bẹ. owó lòun nídìí ẹ̀ tó. ẹjọ́ mọ́ ká papọ̀ àmọ́ wàhálà ni ọkùnrin sọ pé òun ò kà
ó sì fẹ́ kí ìyàwó rẹ̀ tíyàwó bá sì ń sọ fún pé nǹkan báyìí ìwé tẹ fún mi nǹkan báyìí mo kọ́ ń bẹ̀ yóò ní kí ló ń bá mi sọ yóò ní kí ló ń bá mi sọ wípé sóhun àmọ́ tó yẹ kóhun ṣe. náà màá wá tà wá lé nọ́mbà tá a máa pè wá sí òun náà ní 090-7238-6975 àbí 081-3464-4877. àwọn ọ̀rọ̀ ní ẹ ti gbọ́ tí a ti dálẹ̀ báyìí látàárọ̀ láti ń discuss àwọn ọ̀rọ̀ tá à ń sọ níbi segment alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ communication òun náà la ṣe continue nípa pé kí ọkọ àtìyàwó kí wọ́n fúnra wọn látẹ̀ńṣàn tọkọ wa bá ti ń bá wa sọ̀rọ̀ àbí tíyàwó wa bá ń bá wa sọ̀rọ̀ ká gbìyànjú ká máa fúnra wa ní full attention ká má máa ṣe nǹkan míì gẹ́gẹ́ bí ká máa tẹ fóònù bí ká máa ṣe àwọn nǹkan tó yẹ pé yóò jẹ́ kínú máa bí ẹni tó jẹ́ spouse wa ká jìnà sí kọ́lọ́mọba kó mọ́sá ṣe nírọ̀rùn fún wa. Sheikh wa tún sọ̀rọ̀ nípa ipò obìnrin nínú Islam lábẹ́ ọkọ rẹ̀ do Ànábì sallallahu alaihi wasallam ó fi wé ẹrú but ọkùnrin tó bá gbọ́n ọkùnrin tí yóò bá kọ́sí Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ò ní lò pẹ̀lú ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ẹrú. tó pa Ànábì náà lò pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ nílò ẹrú. so yín tó jẹ́ pé Ànábì fẹ́ establish ń bẹ̀ fún wa òun náà ni pé ká ṣọ́ra wa o ká mọ ìwọ̀ tí ń bẹ fóbìnrin. Wa alaikum salam. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam. Ẹ pè wá sórí ètò tá bá ti parí program ẹ pè wá lẹ́yìn ètò tá bá ti parí program 081-58-30-1855 òun nọ́mbà tẹ́ lè pè wá sí. Jíngù náà tún máa lọ lẹ́yìn program ẹ notice nọ́mbà yẹn so nọ́mbà yẹn lẹ́ẹ̀fì get wa ní WhatsApp inshallah. Now, jazakumullah. Now, so ẹ sọ pé ká má bá nílò tẹrú dó Ànábì jẹ́ kó yé wa pé ráìtì tí ọkùnrin tó ní lórí ìyàwó rẹ̀ kì í ṣe kékeré so àwọn obìnrin àwa náà sì gbọ́dọ̀ ṣọ́ra ká fira wa síbi tí Ànábì fi wá sí ká lè ṣoríire láyé àti níjọ́ gbìyànjú al-qiyamah. So nínú garment of compassion lónìí bí tá a ti lọ náà ni pé ìwòkúwò ti kálé ó kákó láwùjọ wa lónìí so ká ṣọ́ra ká jìnà sí ká sì ṣọ́ra ká má gbé fóònù fáwọn ọmọ wa láti kékeré ìwòkúwò tí wọ́n ń lọ wò ń bẹ̀ torí pé ọmọ kékeré kò sí ní tí ò dá àwọn ní ṣètọ́nù ó mọ tì í sí fífọ àwọn àtàjà àgbàlagbà náà gbogbo àwọn nǹkan tí ò tọ́ yìí àwa náà gbọ́dọ̀ mọ wò ó ká tó a sọ pé àwọn ọmọ kékeré tí bírèèni ọmọ kékeré bá sì jí sí nǹkan tí ò dáa àdánwò ńláńlá ni o Ọlọ́run kó ṣàánú wa ó lé wa jìnnà sí gbogbo aburú yìí 090-7238-6975 àbí 081-3464-4877. Now, so gẹ́gẹ́ bá a ṣe wá ń sọ lọ dókítà wa sọ wípé tọ̀ àwọn nǹkan yìí làwọn nǹkan tí ìwé yìí discuss pẹ̀lú wípé àwọn barista wa tí wọ́n kọ ìwé yìí wọ́n tún wo ohun tó pọ̀ nínú ìwé yìí nípa ọ̀rọ̀ wípé tọ̀ àwọn tí wọ́n ń lọ ní ìgbéyàwó lọ́kùnrin àbí lóbìnrin tí wọn ò tí ì nímọ̀ kankan nípa ọ̀rọ̀ ìbálòpọ̀ rárá báwo ni wọ́n ó ṣe wà compatible pẹ̀lú ara wọn sexual compatibility ìwé yìí gbé yẹ̀wò púpọ̀ pé tọ̀ ẹni tí ń lọ sínú ìgbéyàwó tí ò tí ì ní a past history pé bọ́yọ̀ ọkùnrin kankan fọwọ́ kàn àbóhun náà tiẹ̀ lọ gbéra rẹ̀ bọ́kùnrin ni àbọ́kùnrin tó yẹ kó òun náà fẹ́ níyàwó òun náà ní past history kankan nípa pé bọ́yọ̀ ó fọwọ́ kan obìnrin kankan àbóbìnrin kankan gbéra rẹ̀ wá bá a báwo làwọn méjèèjì lẹ́ni àwọn tí ò nímọ̀ novice méjì tán pàdé ara wọn báwo ni wọ́n ṣe fẹ́ ṣe tígbéyàwó wọn ó fi jẹ́ aládùn alárinrin torí pé lára tí wọ́n ti configure sínú ọpọlọ ọkùnrin mi ni pé bó ṣe ti mọ̀ kankan ń alẹ́ àkọ́kọ́ tẹ́ bá ti so yín papọ̀ báyìí ó gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ pé ọlọ́kùnrin ni o kó ṣe bó bá ṣe wọ̀ ọ́ ni o òun náà ti wá dira wá pé tọ̀ òun fẹ́ lọ fira rẹ̀ hàn ni ibi náà lómi ti kọ́kọ́ kó bára rẹ̀ nù. bí náà ládùú sí lónìí Ọlọ́run kó jẹ́ àjù ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ. Àmín. Subhanakallahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.
Ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ àgbọ̀kọ̀ à ń ṣàfihàn onírànran ìṣòro làwọn lọ́kọláya kojú nínú ìgbéyàwó èyí sì léwu púpọ̀ fún dàgbàsókè àwùjọ ìṣẹ̀lẹ̀ àbájáde ẹ̀bí lè rọrùn lọ́mọ mi láwùjọ mùsùlùmí.